Bó kí gbogbo ojú tó ń wò mí pé ẹ kú dédé ìwòye o níbikíbi tí ẹ ti ń rí ibi tí à ń wúra wa báyìí. Ọlọ́run àánú yóò máa pẹ̀lú wa, ojú tá a fi ń ra wa kò ní fọ́, etí tá a fi ń gbọ́ra wa lágbára Ọlọ́run láàyè kò ní di o, ibi tá a sì fi ń rówó tí a ra dátà tá a rí wa wò kò ní tán bẹ́ẹ̀ o, àbùdí ni tí omi òkun. Orúkọ tèmi bẹ́ẹ̀ yìí náà ti mọ̀, Michael Ọláníyì Rotimi láti iléeṣẹ́ Golden Chance Media TV lórí YouTube. Ẹ̀lẹ́rìí wa wò lórí Facebook náà ní orí Prince Ọláníyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí Instagram, Telegram. Ohun tí ó bá dé báyìí òun ni ìfẹ́ owó tí í ṣe gbogbo ohun búburú gbogbo. Ìfẹ́ owó tí í ṣe gbogbo ohun búburú gbogbo. Ọ̀rọ̀ mi dorí àwọn ènìyàn tó yẹ pé kò sí òmíràn lẹ́yìn owó. Owó ni dípò Ọlọ́run, owó dípò ẹ̀mí wọn, owó. Wọn ò ká nǹkan sí jowó lọ, ẹ̀mí ara wọn pàápàá wọn ò ká sí, ìlera ara wọn ò ká sí, ìlera aya tàbọ́kọ wọn ò ká sí, ìlera àwọn ọmọ kò tiẹ̀ ní kankan, kódà ìpá àwọn ọmọ gan kò jọ wọ́n lójú, àfowó nìkan náà ni. Ó ti wá gbilẹ̀ báyìí, ó ti dàrùn tó kálé tó kákò. Àná ń bẹ o, ṣùgbọ́n ẹ bá ṣe ń wò wá ẹ máa share, ẹ subscribe lórí YouTube, kò ná yín lówó, kò yọ dátà kúrò bẹ́ẹ̀ ni. Tí ẹ bá ń wò wá ẹ máa share ẹlẹ́ẹ̀kẹ́ jẹ́ ká mọ̀ pé n tà ń ṣe oyè yín ní tààràtààrà, torí pé àfẹ́ dá wa lágara. Ìfẹ́ owó, Bíbélì ìwé mímọ́ sọ wípé ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ á ní owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀, rárá. Ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo. Nílùú tá a wà yìí kò rí bẹ́ẹ̀ rárá. Bàbá wa Ebenezer Obey ó kọrin kan gbà yẹn, ó ní báyìí kọ́ o rárá, báyìí kọ́ o, báyìí kọ́ láyé ṣe wà láyé ọjọ́ yẹn, bàbá wa ò dọ́wọ́ rẹ̀ wáyé gbà yìí sí rere. Bá a ṣe ń gbé ikọ́ ni wọ́n gbélé ayé jọ̀hún, bá a ṣe ń gbé ikọ́, bá a ṣe ń gbé báyìí kò sí ọjọ́ nǹkan mi ju wèrè lọ. Ohun tí àwọn ọmọ bá lọ́wọ́ wa yóò dáa. Jẹ́ kọ́kọ́ mu látòrí àwọn olóṣèlú. Òṣèlú tá a mọ̀ ń jọ̀ kì í ṣolè, ṣùgbọ́n òṣèlú òde òní olè ni wọ́n, torí olè làwọn náà bá. Àwọn tó ṣèjọba tó nítumọ̀ wọn ò jalè. Wọ́n wá ṣe mí láàánú ni pé ọ̀pọ̀ rò pé àwọn náà jalè torí pé olè làwọn bá, wọ́n rò pé àwọn yẹn láti jẹ́ pé wọ́n náà jalè. Bẹ́ẹ̀ kọ́, ìjọba tó nítumọ̀ ní orílẹ̀-èdè wa ilẹ̀ Yorùbá ni. Láàrin 1951 sí 1959 bàbá wa Awólọ́wọ̀ ló ṣe aṣíwájú, tí bàbá wa Ẹsẹ̀ Làkítọ́lá tí wọ́n tẹ̀lé àtàwọn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ wọn tó tún tẹ̀lé wọn bí bàbá wa Jásín, bàbá wa Bọ́lá Ìgè, bàbá wa Bọ́lá bàbá Abẹ́òkúta Ìjẹ̀bú yìí, Ọ̀nàbànjọ, Akande, bàbá wa Ambrose Ali, Sunday Ọláwọyìn, láwọn ibi tí a rántí títí sì dórí àwọn yẹn kò tí ì sí wèrè ọpọlọ tó pé náà fi ṣèjọba ilẹ̀ Yorùbá. Ṣáájú wọn, ohun tí wọ́n bá ní wípé a kì í fowó ìlú tọ́jú ara ẹni, àìsọ owó ìlú di tara ẹni.
nígbà náà èyí tí àwọn bàbá wa Awólọ́wọ̀ fi lélẹ̀ ohun táwọn bá làwọn náà mọlé lórí àwọn ìpínlẹ̀ márààrún táwa mọ̀ ń gbà náà kó tó di pé wọ́n tó ṣá wọn sí wẹ́wẹ́ tá a ti rí tó pínlẹ̀ méjì nínú wọn nígbà yẹn kò sí pé adọ̀bẹ́dówòlú lábẹ̀rẹ̀ sí lù ní gbóngbó lábẹ̀rẹ̀ sí bùsápò láǹbùsákàǹtì lábẹ́ ìjọba tiwọn torí tí àwọn bá ní ìjọba tó nítumọ̀ táwọn bàbá wa Awólọ́wọ̀ ṣe láti 1951 sí 1959 ìgbà tó di 79 táwọn náà bẹ̀rẹ̀ bí mo sọ lẹ́ẹ̀kan Lagos State Alhaji Lateef Jákàndé Ogun State Bísí Ọ̀nàbànjọ Ọ̀yọ́ State Bọ́lá Ìgè ní Ondo State ńgbà náà bàbá wa Jásìn kan ẹ̀ tí ì pè sí wẹ́wẹ́ báyìí gbà yẹn ní Bendel State bàbá wa Ambrose Ali ti ní Kwara State bàbá wa Ọláwọ̀yìn gbogbo àwọn tí wọ́n jẹ́ gómìnà ńgbà náà ohun tí wọ́n bá lọ́wọ́ bàbá Awólọ́wọ̀ náà ni wọ́n mọlé lórí wọ́n gba owó ìlú sápò wọ́n sọ di tara wọn. nínú ẹgbẹ́ kejì èyí tó gbilẹ̀ báyìí àwọn náà wà ní federal láti fi lọ́lẹ̀ ká máa fowó jàgbà ní World Bank inú tiwọn ló ti bẹ̀rẹ̀ eléyìí ni ó yọrí sí ìnira tó bẹ̀rẹ̀ sí dé wá sẹ́ni fẹ́ sin ìjọba mọ́ kò sẹ́ni fẹ́ sin aráàlú ìwọ bọ́bẹ̀ kó bẹ́ tiẹ̀ ọ̀gẹ̀dẹ̀ bá ọ̀nà bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tó gbìn bẹ́ẹ̀ bí ò bá tẹ̀lé ní tó gbìn bẹ́ẹ̀ ilẹ̀ ibi kan sálò ti gbà wọn kan sálò nílẹ̀ ẹ̀bẹ̀ ká bẹ̀rẹ̀ sí fi owó ìlú sọ̀rọ̀ ẹni dán lọ́rọ̀ ẹni tí ò rọ́wọ́ họrí tán bá tẹ̀ jàjà fọwọ́ tì nídìí kó náà lọ sílùú lòun náà bá ti débẹ̀ ni ó di nǹkan mi àkó mọ́tò jọ mi àkọ́lé jọ àkó sí báǹkì owó tẹ́ kàn fi ṣe nǹkan sílùú ohun tí àwọn ọmọ bá ní ni wọ́n rò pé bó ṣe rí ni ìdí nìyí tá a bá ní Nàìjíríà ò lè lójútùú èpè kọ́ bóníkálùkù ṣe rí ohun tí wọ́n bá ni wọ́n ń ṣe ó ti ran gbogbo ìpínlẹ̀ ó ṣe ní láàánú wọ́n rí ibi wọlé sọ́dọ̀ wa ń bí nílẹ̀ Oòduà torí ó pẹ́ kan tó lè ráyè wọlé ìjọba pasápò ó pẹ́ lẹ́yìn tí bàbá wa Chief Awólọ́wọ̀ kú ọ̀gbẹ́ni kan Haúsá lọ́hùn ó nígbà bàbá Awólọ́wọ̀ kú nísìnyí yóò rọrùn àti korí bọ àárín àwọn Yorùbá ká di nǹkan kan náà kí ni nǹkan kan náà ká máa lo owó ló gbóngbó díẹ̀díẹ̀ àtológo àtolóṣèlú orin kan náà wọ́n ń kọ tó bá lówó lọ́wọ́ tó bá lè rárí wọnú ilé ìjọba owó wà abẹ́rẹ́ sí kówó ìjọba bọ́ọ̀lù tí ẹ̀ dá kò kàn wọ́n ètò iléèwé ò dá kò kàn wọ́n kódà bí náà sí kò sí wàhálà àwọn ẹ̀yin lẹ́ni wàhálà tí yọ̀bá nílẹ̀ lọ́ra jẹ́ ẹ̀yin náà sáà ń ṣiṣẹ́ ayé ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ à ń tanná à ń rìn lọ́nà gbogbo wákàtí la lè rìn iṣẹ́ wà ìjọba nìyẹn a ti sọ owó ìlú di àpapínlówó ẹ̀kú ó máa lẹ́yìn o ìyẹn nìkan kọ́ ẹ̀yin aráàlú láì tí àti ìní gbọ́ pé nǹkan kan fẹ́ wọ́n láwa bẹ̀rẹ̀ sí fìyà jẹra wa kankan náà jọ ní pẹ̀lú àwọn olóṣèlú tí ń kówó òlu jẹ àti ìní gbọ́ láwa tilẹ̀kùn pa láàrin gbójú oúnjẹ náà ni àwa sí mọ́ a ti máa wá price tiwa fún oúnjẹ ntí àwa create ní tẹ́yẹ economy pé ní artificial scarcity àtọwọ́dá kí nǹkan ó wọ́n
ẹlòmíì inú ẹ̀ ò tí ì dùn tí ò bá rí owó bí èpè owó ègún kò tí ì gbàgbọ́ pé òun rówó kó owó ègún owó tí ó padà wá di àìsàn sí lágọ̀ọ́ ara wọ́n á mọ̀ wípé ó sòdojọ́ síbẹ̀ ẹlòmíì gbogbo owó tó yẹ kó fi gbádùn àìsàn ló fi ń wò owó òlu owó àìsàn ni owó èpè ni owó ègún ni àìjẹ kárùlẹ̀ wọ́n náà gbogbo àwọn olóṣèlú tó fowó òlu sára rinde èwo ló gbádùn náà wọn ilé àìsàn wọn kọ sára wọn tí owó tí wọ́n ní gan fẹ́ má tiẹ̀ ka ìmí gan fẹ́ kówó lọ kálàáfíà dé rárá ó ti ṣòwò gbọ́dọ̀ èrè tó wà ń bẹ̀ náà ní àìsàn màá dẹ̀ wẹ́ lòmíì tí nǹkan bá wọ́n nígbà tí nǹkan bá wọ́n mo rówó kíákíá mo ṣe báyìí mo ti rówó owó ọ̀dà ìbí lèrè ó ti tán ibi tún ti ń pa á kí ló wá ṣe ọ́ tó yẹ pé owó burúkú ní wíwọ́ owó tó ní àwọn èèyàn lára ló wù ọ́ ní pé kó rí bí kó sàtìlówó ara bá máa ní àwọn èèyàn ó lè ráàánú torí pé iṣẹ́ àìláàánú ló ń ṣe ìwà wèrè gbáà ní àti ìgbọ́ pé àwọn ní olóró atlanta òkè ọ̀yá láwọn ò ní kó àtàwá bímọ lẹ́lòmí bá tà ó ti rí i pé yes pápápá ó ti yá do iye báyìí o àtàlẹ́ báyìí mọ́ ẹni tó kó tó pọ̀ kò ní ẹyọ kan lé ẹni tó dẹ̀ kó díẹ̀ kò ṣaláìní kó báyà kó kó àìsàn mọ́ kó kó ọ̀ràn mọ́ káwọn èèyàn máa fìdí ara nǹkan láì fowó ẹkún rajà ẹ̀rín ní tí ò yí ọ nìyẹn gbogbo nǹkan sá ìjọba ò sọ pé epo wọ́n máa gbé epo jáde lẹ́yìn bá ti ilé epo owó ẹkún ni wọ́n fi rajà ẹ̀rín ẹ máa kó jọ ṣùgbọ́n tí ó gbà á yóò jowó yẹn lọ́wọ́ yín pé inú ìnira aráàlú lẹ́yìn máa ń yọ̀ èṣù ni ó kó tèlétèlé yẹ̀pẹ̀ ni máa kó mi ó lè rí ìyà wọ́n máa ń bárò ẹ̀kú ni ẹlòmíràn yà mí lẹ́nu ẹ̀kú làwọn wòlíì èké bíi ti tí ó máa fọkàn yín balẹ̀ ẹ̀ bá jí owó ẹ̀ bá ní aráàlú lára àwọn náà gbàdúrà fún yín wọ́n bá fọkàn yín balẹ̀ pé kò sí wàhálà káwọn náà lọ́ba tí wọ́n gbà ń bẹ̀ èṣù lè wọ́n lè rí wọn gbà ń bẹ̀ ọlọ́run dáríjì ẹ́ ṣé wà lọ́rọ̀ tí ń dáríjì ni owó ìfẹ́ owó kò jẹ́ kárí tó yẹ ìjọba tá a ní ìṣèjọba aráàlú ìjọba ara ẹni ẹ̀yin oníṣòwò ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tẹ́ pé owó nìkan lè dìbò fún owó lè tán tó ń dálẹ̀ sínú ayé yín o ìpè káwọ́ wàhálà tí owó ti dá sínú ayé yín owó lè tán o ó sì lè yí padà kó tọ́ lọ́hùn wá kó lè láàánú gbà o ṣẹlẹ́sẹ̀ lé owó bìlàbìlà ká tó ń rí tó bá mọ tó fi ń ṣe àkókò ti lọ ní bá la díẹ̀ lẹ̀ fún yín wọ́n pọ̀ bẹ́ẹ̀ owó tán rí kó jọ owó olówó owó orí olórí wọ́n kó jọ wọ́n fi rán ọmọ lọ skul ó ti sọ ilé ìrí o owó tó yẹ káwọn ọmọ skul ẹ̀ máa fi sanjọ́ fún ọ ká fi gbádùn àìsàn náà fi ń bá wọn wò ìwọlẹ́lẹ́rìí ara ẹ̀ tó bá fẹ́ mele ó rí tó bá lọ àwọn ilé ìwòsàn ńláńlá wà rí wọn bẹ́ẹ̀ ń kún bẹ́ẹ̀ ìmí ò sí ilé ìwòsàn ilé lówó àṣùgbọ́n kò gbádùn gbogbo owó olówó kan ní ká sanwó fòṣìṣẹ́ kó gé yìí báyìí ní ká sanwó fòṣìṣẹ́ ní ó gé sápò ègún àìsàn cancer cardiac arrest heart failure prostate enlargement àwọn nǹkan tí máa ń bí nìyẹn ságbó ara yóò bá yọ ọgbọ́n lọ pé ó wèrè gbáà ni bíbélì ní ohun díẹ̀ tí olódodo ní sàn ju ọ̀pọ̀ rẹ̀ yẹn búburú lọ ìwọ̀nba tó olódodo bá ní ìgbádùn ló fi ń ná torí náà ìwà burúkú gbáà ni tó bá pé ìnira owó ìnira àwọn aráàlú ló wù ọ́ ní ìgbà tí ìnira tí ó bẹ̀rẹ̀ aráàlú ó máa gbádùn kò wá sẹ́ni tí ò bọ́ dọ̀sí o òkè ọ́ lílọ ni ìfẹ́ owó gbogbo búburú ni gbogbo ìwà káfíà ká ní aráàlú lára kásà máa fi rówó yìí tó bá dópin jọ kan òní wá kígbe kò sẹ́ni tí ó dá ọ lóhùn tó bá ti rí ilé máa ṣe jẹ́ kí àwọn ènìyàn wọn yẹn kó rí gbọ́ bí wọn náà bá jẹ́ lára wọn
bó bá wù ọ́ kó sí àyàlé pé kò sí kankan nígbà mẹ́wàá bá dé wo máa rántí tá a rán sí ọ àlàáfíà ọ̀fẹ́ yìí tí ẹ gbọ́ ọlọ́gbọ́n tẹ gbọ́ wa.